ọwọ́ ti tẹ Mọkanla lára àwọn Bọisi tó ba mọ́tò Rẹpẹtẹ jẹ́ nílọrin. ọwọ́ ọlọ́pàá ti tẹ Mọkanla lára àwọn jàǹdùkú tí wọ́n lọ da omi àlàáfíà agbègbè Pàkátà, Ṣàkalẹ̀ àti Ìtaùnmọ́ nílùú Ìlọrin rú lọ́jọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù kẹwàá yìí tí wọ́n sì ba àwọn ọkọ̀ tó lé ní 30 jẹ́. àwọn afurasí tọ́wọ́ tẹ̀ ọ̀hún ni Sodiq Karim ẹni 20 ọdún, Shuaibu Abubakar ẹni 20 ọdún, Ibrahim Tajudeen ẹni ọdún 23, Abdulganiyu Idris ẹni ọdún 21, Muideen Soliu ẹni ọdún 19, Abdulwahid Ridwanullah ẹni 20 ọdún, Abdulganiyu Taye ẹni ọdún 19, Kẹ́hìndé Aláró ẹni ọdún 23, Moshood Yusuf, Taiwo Aláró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aláròyé gbọ́ pé Sodiq Karim ti agboolé Láòmì lágbègbè Àfáà Yàyà nílùú Ìlọrin ní ọwọ́ kọ́kọ́ tẹ̀. lẹ́yìn ìwádìí ni wọ́n tún mú àwọn 10 mìíràn pẹ̀lú ìbọn ìléwọ́, àgbélẹ̀rọ kan àti ọ̀pọ̀lọpọ̀ àdá tí wọ́n bá níkàáwọ́ wọn nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n. iléeṣẹ́ ọlọ́pàá wá àwọn jàǹdùkú náà lọ sí ilé-ẹjọ́ májísrèètì kan nílùú Ìlọrin. agbèfọ́ba Gbẹ́ngà Ayẹni rọ ilé-ẹjọ́ láti ju àwọn afurasí ọ̀hún sọ́gbà ẹ̀wọ̀n títí tí ìwádìí yóò fi parí. onídàájọ́ MD Dasuki gbà sí lẹ́nu, ó wá pàṣẹ pé kí wọ́n dá gbogbo wọn sí ọgbà ẹ̀wọ̀n. lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 24 oṣù kẹwàá yìí. tẹ́ ò bá gbàgbé, òru ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá ní àwọn ọ̀dọ́ kan tí wọ́n lé ní 200 kó wàhálà ńlá balẹ̀ lágbègbè Pàkátà àti Ìtaùnmọ́ tí kò sì sẹ́ni tó mọ ohun tó ṣokùnfà rògbòdìyàn náà. níṣe làwọn géńdé yìí kó àdá, àáké, ìgò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n bẹ̀rẹ̀ sí da omi àlàáfíà ìlú rú. mọ́tò tó lé ní 30 ni wọ́n fọ́ gíláàsì rẹ̀ lásìkò wàhálà ọ̀hún. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.